White shot on cam 1. Close one. Bola Tito see you on cam 2. Am I doing it? The book is okay. Alpha. Action. Sorry, cut. Bonus na panel. Outside. Even. Happy birthday to you, my darling. Thank you. Ó yẹ kí n ṣe nǹkan tó máa jọ ẹ́ lójú gan fún ẹ. Àmọ́ fún ìdí kan tàbí ìdí kejì, a nílé ṣe pàtì yẹn. Gẹ́gẹ́ bí mo ṣe promise ẹ pé lọ́jọ́ birthday ẹ o, máa organize a birthday party for you. But nǹkan tí mo rò ní wípé a máa jáde lọ. A ṣe fàájì. Àjẹ wà dẹ̀ tọ́ka sí anything tó bá wù ẹ́ tí mo lè rà fún ẹ. Àtẹ̀yìn náà nǹkan tó bá wù ẹ́ torí ṣẹ́rí ọmọbìnrin tẹ̀ ń wò yìí láti ìgbà tó ti wọ ìgbésí ayé mi. In fact, gbogbo nǹkan mi kàn lọ smoothly, everything kàn prosper ni àfi bíi pé òun ni mò ń dúró dè láti yí ọdún yìí alálùbáríkà obìnrin mi. Nígbà tó tún máa wá ṣe bá pabambarí ẹ̀ ó tún wá bí ọmọ alálùbáríkà fún mi. Baby, I can't just thank you. I can't just, in fact, I don't know how to thank you. I really appreciate you in my life. You're welcome, darling. Thank you too. Sorry, alright. Èso oníyà ni o. Àmín. So ká máa lọ lóko. Bẹ́ẹ̀ tí ẹ rí káṣá máa lọ. Ká máa lọ nínú àwọn. Ẹ wo, tó ń tọ́ ìní máa jẹ, ó máa rà lọ́lé gan máa. Bàbá mi bèbè mi. Lọ́bí ti dájẹ́. Bèbè. Mo ti bọ́ sáyé o. Ọlọ́run ti gbọ́ àdúrà. In fact, ṣórí ọmọkùnrin tá a sọ. God sent me. Ó ń tọ́jú mi. Bó ṣe ń ṣe kẹ́mi lára, bá ṣe kẹ́mi lójú. In fact, mi ìlú ẹ̀ láyé. I'm so grateful to God. Èmi náà bá ìdúpẹ́. Torí pé Ọlọ́run bá tó rí yẹn, ó bá ṣe kán má kù mí. Àwa ìdálà ń lè ní sùúrù. Bẹ́ẹ̀ni. Tó ṣe jẹ́ pé téèyàn bá lóun ká ẹni tiẹ̀. Ọlọ́run bá nínú ọ̀rẹ́ wa tẹ́ rọ́ọ̀gì fún èèyàn láti mọ̀ pé ṣoré nìyẹn, ó lè já rọ́ọ̀gì yẹn. Alolopẹ́ ni lágbára Ọlọ́run. Wọ́n náà wò ìgbà tí Jídé ṣe tiẹ̀ nígbà yẹn lọ́wọ́ kó ti tán. Wọ́n wo bọ́lọ́run bá ṣe wá ṣoore nípele fún ẹ. Àjẹdálé Ọlọ́run máa bá mi ṣe fún ẹ. Àmín. Ọlọ́run máa ṣe rọrùn. Tó wà rí tó bá ti wá bímọ lágbára Ọlọ́run máa gbóhùn yà máa gbọ́ tọ̀gbọ̀. Àmín o. Trust me. Mo ní special package. Mo tẹ̀ tí ń sọ ẹ̀jẹ̀ sọ délẹ̀. Package yẹn ò sí lọ. Mo ní special package fún ẹ. Ọlọ́run dẹ̀ máa bá mi ṣe ń rọrùn. O ṣe kí o kú oríire. Àjẹdálé Ọlọ́run máa ṣoore náà. Àmín. Sọ́nà wá gbàdúrà tiẹ̀ náà. In fact, mi ò lè dúpẹ́ tọ́ lọ́wọ́ Ọlọ́run. Inú mi dùn. Cut. Má cut máa rò lọ. Kó má dàbí gbogbo drink wọn fẹ́ mú reset. Gbé drink ẹ máa mú àbí máa fi dà tó sí. Òun máa gbé. Ó yẹ ìbí làálẹ̀ ti tẹ̀lé wa. Still rolling. Action. In fact, ó ní dùn mọ́ ni. Ẹ kẹ́mi ẹ̀ tètè fẹ́lẹ́ rẹ̀ ń gbẹ. Kí ló máa jẹ báyìí? Ẹ tó fún yẹn náà ti tó ń jẹ. Ó yẹ mọ̀ kó ń jà jẹ lẹ́yìn ìyẹn. Thank you. Ó pọ̀ ọ̀rọ̀ àmàlífà rẹ̀. Bàálà ó pọ̀. Ẹ wá ń gbọ́ ṣògo. Ó ti sẹ̀. Bàbá wa dáadáa nílùú Èkó. Ṣó ti sẹ̀? Ó ti sẹ̀. Wọ́n máa jẹ́ kó máa tọrọ owó. Àmàṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe é nìkan ẹ̀ tí. Ó ti sẹ̀. Ok, wọ́n ló ti sẹ̀. Kò tí sàásù. Mo fi gbàgbó. Ó tún ní sàásù. Ó dà wọ́n ló ti sẹ̀ kò ìsàsù. Ẹjẹ́ ó sàásù o. Ẹjẹ́ ó sàásù sẹ́rí wọn báyìí. Máa wo ikú obìnrin rẹ̀ lọ́ọ̀kan o. Torí tèmi náà náà ti rí. Kọ́lọ̀ ń ṣọ́ wa bẹ́ẹ̀ ti ẹ̀ rí. Àmì o. Bẹ́ẹ̀ni. Location Idoti náà la ṣe wà. Àwa ti wà ń bẹ̀. Ọlọ́run ní jẹ́ ká dọ̀tí. Àmì ẹlẹ́dà. Gbogbo tá a bá ṣe láyé ìgbà ọ̀tún lọ́jọ́ yọ. Àṣẹ rẹ̀. Ọ̀tún la máa yọ. Àmì.
Ọlọ́run á gbà ẹ́ lọ. ẹ wo best makeup. Before. Bó mo ṣe jẹ́ ti Ọlọ́run ọba Elédùmarè, a máa rap lọ́la. Ọlọ́run ṣe rọrùn. Bá mi gba 500 lọ́wọ́ wọn. Ẹ máa wà àbúrò mi náà ní kábẹ́ẹ̀sì, àbúrò mi. Yes. Má pè é sìn yìí. Ẹjọ́ fẹ́yàwó kan náà. Mo yẹ kí mo sọ Ẹ ti wo ikú obìnrin himself. Bàbá wa lẹ́yìn fọ́tò. A lè mọ̀ pé mo wá sẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ kó mọ̀ pé mo wá sẹ́kọ̀ọ́. Ó confirm, kò sí wàhálà, yírí o. John ti ń bínú. John the Baptist mọ́ bínú. Bó ni yẹn sálọ bọ́ síbí bó ló ń lọ. Alẹ́ kọ́kọ́ yẹn fọ́tò yẹn. Ṣàrà lójú ọ̀tá tó wò mí o tẹ̀gbìn wá ṣeré bàbá ní tíráìlì.